Ìgbàlà ọ̀fẹ́ la mú wá tí Jésù fẹ́ jẹ̀rẹ̀ ṣe ní Calvary. Ìgbàlà ọ̀fẹ́ la mú wá o, ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́ o. Ìgbàlà ọ̀fẹ́ la mú wá tí Jésù fẹ́ jẹ̀rẹ̀ ṣe. Ìgbàlà ọ̀fẹ́ la mú wá o, ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́ o. Mo kí àwọn ọmọ Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀. Mo kí àgbà, mo kí ọmọdé níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Àlàáfíà Ọlọ́run kò ní fi wá sílẹ̀ ní orúkọ Jésù. Láàárín ìṣẹ́jú mẹ́wàá péré, mo fẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kí lohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lónìí? Òun ni mo pè ní ìdáríjì. Ìdáríjì. Ọ̀nà bí a ṣe lè máa gbà dáríjì ara wa. Ìdáríjì ṣe pàtàkì. Kò sí bí a ṣe máa gbélé ayé papọ̀ tí a ò ní ṣẹra wa. Lẹ́yìn tí a bá ṣẹra wa, ọ̀nà bí a ṣe dáríjì, òun ló yẹ kí a ní ọkàn. Ọ̀pọ̀lọpọ̀ aṣẹ́ra wọn, tàbí tí ẹ bá rí èèyàn méjì tí wọ́n jà, èmi à ní ọdẹ́dìbò bá ń kíra lọ́rùn kí múra kíyè lágbájá. Ẹ̀rí pé èdè Ìjẹ̀bú mo fi sọ̀rọ̀. Ó dìgbà tí wọ́n bá ń kíra ní ọ̀run kí n tó kí ìyá lágbájá. Irú ẹni bẹ́ẹ̀ ò ní ẹ̀mí ìdáríjì. Bíbélì sì kọ́ wa pé ká máa dáríjìra wa. Pàápàá Jésù fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé ká dáríjì ara wa pátápátá. Kódà bó bá ṣeé ṣe fẹ́mi àtìrẹ láti má nira wa sínú, ó dára ní ọ̀pọ̀lọpọ̀. Pétérù béèrè lọ́wọ́ Jésù pé ìgbà mélòó ni arákùnrin mi tó lè ṣẹ̀ mí tí mo tó lè dáríjì? Ṣé lẹ́ẹ̀méje ni? Jésù dá lóhùn pé èmi kò wí fún ọ pé ní ẹ̀ẹ̀méje, bí kò ṣe 700. Ṣẹ̀rí èsì tí Jésù fi dá Pétérù lóhùn. Bí kò ṣe 700. Ó túmọ̀ sí wípé Ọlọ́run ò fẹ́ kó fi èèyàn sínú rárá. Jésù ò fẹ́ kí ó fi ènìyàn sínú rárá. Kò fẹ́ kí ènìyàn kó tiẹ̀ sọ wípé ènìyàn múnú bí ọ. Kò fẹ́ kó sọ wípé ènìyàn ṣe ò dáríjì. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ onínú líle lóòótọ́. Inú ẹlòmíì le débi pé kì í gbọ́ ẹ̀bẹ̀. Mo fẹ́ kí o mọ̀ ní wákàtí pé o ní láti ní ẹ̀mí ìdáríjì nínú ọkàn rẹ. Jẹ́ ká wo ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀ pé mi ò ní ṣàìsọ̀rọ̀ láì fi ọ̀rọ̀ Ọlọ́run kí lẹ́yìn. Ìdáríjì òun lohun tí mò ń bá lọ. Ẹ já wọnú ìwé Mátíù orí 18. Kàkà láti ẹsẹ̀ 15. Ó ní pẹ̀lúpẹ̀lú
bí arákùnrin rẹ bá ṣẹ̀ ọ́ lọ sọ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún. Pẹ̀lúpẹ̀lú bí arákùnrin rẹ bá ṣẹ̀ ọ́ lọ sọ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún. Tí ìwọ tirẹ̀ méjì bí ó bá gbọ́ tirẹ̀, ìwọ mú arákùnrin rẹ bọ̀ sípò. Nígbà náà ni Pétérù tọ̀ wá, ó wí pé, Olúwa, nígbà mélòó ni arákùnrin mi yóò ṣẹ̀ mí tèmi ó sì fi jì? Títí di ìgbà méje? Jésù wí fún un pé, èmi kò wí fún ọ pé títí di ìgbà méje, bí kò ṣe títí di ìgbà 70. Ṣé ó ṣeé ṣe kí ènìyàn ṣẹ̀yàn fún 70? 70 times 7. Ẹ̀yin oníṣirò, ẹ bá mi ṣe ìṣirò rẹ̀. Ṣé ó ṣeé ṣe? Ó túmọ̀ sí wípé má fi èèyàn sọ́kàn rárá pé ó ṣẹ̀ ọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ní ẹ̀mí ìdáríjì, bí nǹkan kan bá tilẹ̀ ṣẹlẹ̀ láàrin ìwọ àti ẹnìkejì rẹ, jẹ́ ó tán lójú ẹsẹ̀. Òun ni Jésù Kristi fi yé wa nínú ẹsẹ̀ àyọkà yìí. Jẹ́ kó tán ní ojú ẹsẹ̀. Nítorí pé Jésù ò fẹ́ kó o fi ènìyàn sínú. Jésù ò fẹ́ kó o yàndì. Mo wí fún ọ, má ṣaláì gbọ́, mo ti sọ fún wa pé ọ̀rọ̀ mi ò ní pọ̀ láàrin ìṣẹ́jú 10 ni. Ìjẹ́wọ́ dáríjì ẹni tó ṣẹ̀ ọ́. Ó gbọ́ bá ṣe máa ń ka sáàmù yẹn ni. Ó ní, dáríjì àwọn tí ó ṣẹ̀ mí kó ba lè dáríjì àwọn tó ṣẹ̀ ọ́. Àdúrà Olúwa nínú ìwé Mátí orí 6. Ó ní, báyìí ni kí ẹ̀yin kí ó máa gbàdúrà wípé, Bàbá wa tí ń bẹ ní ọ̀run, ká bọ̀wọ̀ fún orúkọ rẹ, kí ìjọba rẹ dé. Ìfẹ́ tìrẹ ni kí a ṣe lé ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Ṣé ò ń ṣèfẹ́ Ọlọ́run? Fún wa ní oúnjẹ òjò wa lónìí. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dáríjì àwọn tí wọ́n ṣẹ̀ wá. Ìjọ ń dáríjì àwọn tó ń ṣẹ̀ ọ́. Àbí tó bá kíra lọ́run ló ṣe ń sọ? Bọ́ máa ń kíra lọ́run máa tó kí ìyá Tájú. Wọ́n kí ìyá lọ́run máa tó kí ìyá Sunday. Ta ló sọ fún ọ pé ó wọ̀run pẹ̀lú manis? Ta ló sọ fún ọ pé ó wọ̀jọba ọ̀run pẹ̀lú òdì yíyàn? Àná kan tẹ̀m̀bẹ̀lẹ̀kú. Ta ló sọ fún ọ pé ìjọba ọ̀run wà fún olódì, ẹni tí ń yan dì? Ta ló sọ fún ọ pé ìjọba ọ̀run wà fún? Má tọ́ra rẹ. Jáwọ́ kúrò nínú òdì yíyàn. Ní ẹ̀mí ìdáríjì nínú rẹ. Èyí ló lè gbà ṣe rere láyé o. Àìní ẹ̀mí ìdáríjì nínú rẹ, ó ń tanra rẹ ni. Kò síbi tó ń lọ. Ó ní ìjọba ọ̀run mo fẹ́ fi ṣèrè jẹ. Ọ̀pọ̀lọpọ̀ tí ìjèrè ayé ká tó sọ pé ó jèrè ìjọba ọ̀run, torí ìdánwò tó wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ló fèlì. Arákùnrin àti arábìnrin, ìjọ ń gbọ́ mi bí? Yí padà. Jáwọ́ kúrò nínú òdì yíyàn ní ẹ̀mí ìdáríjì. Ẹni tí ẹjọ́ ń gbélé yẹn ó ṣẹ̀ ọ́, lọ dáríjì. Torí ò mọ̀lá o. Ò mọ̀lẹ̀ tó máa mọ́ lọ́la. Mo rọ̀ ọ́ ní ẹ̀mí ìdáríjì. Mo sọ lẹ́ẹ̀kan sí, ní ẹ̀mí ìdáríjì. Lọ dáríjì wọ́n bọ́n tilẹ̀ ṣẹ̀ ọ́. Ìwọ náà ṣáà ń gbàdúrà pé